Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ tó ń lọ nípa Muyideen Àgbàlá Gabriel nípa ó gba 5 million kò gba 5 million, ó ń demand fún 5 million kò demand fún 5 million. So gbogbo wa náà láti wo fídíò tí Kọ́lá Olóòtú tí wọ́n ṣe. So Muyideen ó wá ń clarify àwọn èèyàn báyìí. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Mr. Muyideen. Mr. Muyideen tún sọ a lot of ọ̀rọ̀ tó pọ̀, and then ẹ mọ̀ àti fún yín ní update nípa kéèsì yìí, wo bí àwọn èèyàn ṣe dá sí, wo bí àwọn Alhaji Oríyọmí Hamzat tí wọ́n ṣe ń try láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó die down. So oríṣiríṣi nǹkan ni là ń rí ní orí social media, oríṣiríṣi fídíò everyday. So ní báyìí Mr. Muyideen ó ti ṣe fídíò, ó ti sọ̀rọ̀, ó ti ṣe clarification wípé òun ò demand 5 million lọ́dọ̀ anybody. So ẹgbọ́n nǹkan tí Mr. Muyideen sọ, wọ́n ní ẹnu onípọ̀n láti gbọ́ pọ́n àbí bọ́ọ̀nà sí máa ń sọ tó sí bí òwe. Oríṣiríṣi ọ̀rọ̀ ló sá ń jáde. So and then a fẹ́ mọ̀ bóyá òótọ́ ni Mr. Muyideen sọ nípa nǹkan tó ń sọ yìí àbí wọ́n kàn ń sọ àhesọ ọ̀rọ̀, because ẹ rí i pé gbogbo bó ṣe ń lọ iná ni à ń fún yín ní update ní orí channel wa yìí. So ẹ farabalẹ̀, a máa play fídíò ẹ̀ fún yín sìn. So ẹ máa gbọ́ nǹkan tí Mr. Muyideen sọ nípa Mr. Kẹ́hìndé tó fún wọn ní màálù ńgbà yẹn. Ẹ dẹ̀ máa gbọ́ nǹkan tí wọ́n tún sọ nípa Mr. Gabriel. Inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó tí ẹ̀yin àgbáyé dá fún mi. Inú àkáǹtì Àgbàlá Gabriel ni gbogbo owó yẹn wà o. Àgbàlá Gabriel ò fún mi ní 1 kobo nínú gbogbo owó yẹn. Mi ò dẹ̀ wá fi ṣèjà, mi ò fi ṣèbínú, bọ̀ yín tó wá mú ọ̀rọ̀ yìí tó tún fi wá ń rúgbó débi wípé ọ̀rọ̀ yìí tó ti wá ń fa ariwo tí ń pa lọ́bọ̀lọ́bọ̀ ni pé lákọ̀ọ́kọ́ à ń pe bọ̀dá kan ní Mr. Kẹ́hìndé. Mr. Kẹ́hìndé yẹn followers Àgbàlá Gabriel ni, òun náà máa ń san donation sí àkáǹtì Àgbàlá Gabriel tí Àgbàlá Gabriel bá ti gbé àwọn èèyàn tó níṣòro wá tán nídìí help, tán nídìí donation láti gba owó, òun náà máa ń fi owó sọ̀pọ̀tì Àgbàlá Gabriel ń bẹ̀. So Mr. Kẹ́hìndé yẹn ó ti fẹ́ ṣe visa àti passport Amẹ́ríkà fún mi ńgbà kan. Àgbàlá Gabriel dínà rẹ̀, ó takùn ní, ó ní kò gbọdọ̀ mú mi kúrò ní àkàtà òun, pé tó bá mú mi lọ sí Amẹ́ríkà ń sìn, ta ló fẹ́ máa fọ tọ́ílẹ̀tì òun tó fẹ́ máa fọ ọ́fíìsì òun tó débì ni mo máa ń fọ tọ́ílẹ̀tì Àgbàlá Gabriel tí mo máa ń clean ọ́fíìsì. So Mr. Kẹ́hìndé yẹn, yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ ni sir. Ẹ ṣe sùúrù. Gbogbo tẹ́ bá fẹ́ máa sọ lórí Àgbàlá Gabriel. Yes sir. Ẹ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ̀yin ẹ̀ máa fọ tọ́ílẹ̀tì bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Àti ọ́fíìsì ẹ̀. Bẹ́ẹ̀ ni sir. Ẹ sọ púpọ̀ lórí ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni sir. Bẹ́ẹ̀ lórí sir. Àwọn náà dẹ̀ sọ níjọ́ tí bàbá tí Alhaji Oríyọmí tí wọ́n mú mi lọ sọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ bá wa settle ọ̀rọ̀ yẹn láàrin wa, tí mo ní k'Àgbàlá Gabriel sáà fún mi freedom kí n máa bá tèmi lọ. Fúnra Àgbàlá Gabriel ó sọ fún lójú gbogbo àgbáyé ńjọ́ náà lọ́hùn, ẹ lọ tó fídíò yẹn wò, wípé èmi ni mo máa ń fọ tọ́ílẹ̀tì òun, máa ń clean ọ́fíìsì òun, tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà náà lọ́hùn. Bọ̀ apá abẹ yẹn kọ́ ni mò ń lọ, mo kàn fi ìyànnà náà ọ̀rọ̀ ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tàbí ṣe wedding, tẹ́lẹ̀ àti àpò fi ṣe wedding, màálù tàbí ṣe wedding jọ wedding. Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì, ló tún lọ ṣe fídíò recording, ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yẹn à ń pe àwọn kan máa ń ṣe, à ń pe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi, wípé kí wọ́n sọ pé èmi fẹ́ gba 5 million, pé kí n lè die down,
kí n lè fẹnu mi die down kéèsì tó wà láàrin èmi àti Àgbàlá Gabriel. Mr. Muyideen. ìyẹn ni aláàjì. kí ni Mr. Kẹ́hìndé ó ṣe lọ ṣe báyẹn kí ni tiẹ̀ ń bẹ̀. ẹ ṣe sà ṣe rí Mr. Kẹ́hìndé yẹn ọ̀rẹ́ kò rí kò sùn ìlòun àti Àgbàlá Gabriel. nígbà tí ọ̀rọ̀ ẹ ti ń rúgbó bọ̀ tí Àgbàlá Gabriel ti rí pé òun mọ̀ tí ń wálẹ̀ lórí ọ̀rọ̀ Muyideen ló lẹ̀dí àpòpọ̀ mọ́ Kẹ́hìndé yẹn tó fi mímíkì ohùn mi láti fi bà mí lórúkọ jẹ́ pé mo béèrè fún owó mi ìbéèrè £1 lọ́wọ́ wọn fúnra mi gẹ̀gẹ́ ní mo dẹ̀ mo ṣe live video tí mo ní mi ì fẹ́ ẹ̀tọ́ kankan látọ̀dọ̀ Àgbàlá Gabriel mọ́. iṣẹ́ tọ́lọ̀ ń rán Àgbàlá Gabriel sí mi ló ti jẹ́ fún mi yẹn èmi náà dẹ̀ ti gba kádàrá ṣùgbọ́n láti yá pé wọ́n tún máa fi in tí mi ò ṣe tàbí ọ̀rọ̀ tí mi ò sọ jáde lẹ́nu tàbí tí ò ṣe pè mí tí wọ́n tún máa fi bà mí lórúkọ jẹ́ ní social media ẹ jọ̀ọ́ mi ò fẹ́. Bàbá Kọ́lá Olóòtú ẹ jọ̀ọ́ màá fẹ́ bẹ̀rù Ọlọ́run tí ọba ṣe gbé èèyàn sọ jáde ó léwu ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run. èmi àti yín àjọ sọ̀rọ̀ pa 5 million kankan pé ẹnìkan kan fẹ́ fún mi 5 million. bóyá nítorí mímíkì tí Mr. Kẹ́hìndé lọ ṣe tó lo voice mi láti fi bà mí lórúkọ jẹ́ tó ní mò ń béèrè 5 million lọ́wọ́ òun. bóyá ní Àgbàlá Gabriel pè yín jókòó kalẹ̀ pé kẹ́ẹ̀fì yẹn defend òun èmi ọ̀mọ́ ń pa ọ̀rọ̀ 5 million ó ṣe 5 million o èmi ò gba one kọ́bọ̀ lọ́wọ́ anybody o ebi ọ̀pá ní ìyó ṣùgbọ́n Ọlọ́run ń wo àṣírí jíjẹ múmu mi o Ọlọ́run ọba nìkan ló ń bo àṣírí jíjẹ múmu mi so òjò bá ń lọ èmi ò béèrè 5 million lọ́wọ́ anybody o òjò bẹ́ẹ̀ lọ. Alhamdulillah adúpẹ́ púpọ̀ lọ́dọ̀ Allah ìtí àwọn afẹ́ clarify ń bẹ̀ òun náà ni pé Mr. Muyideen yìí alhamdulillah àfáà tí Ọlọ́run ní kí wọ́n jọ wà papọ̀ lọ́jọ́ Sheikh wa fọlọ́ọ̀ṣọ́ l'Àbújá àti èmi tí Allah kádàrá kí Mr. Muyideen Àgbàlá Gabriel wá sọ́dọ̀ rẹ̀ bí àwọn èsè àfáà tí máa fi owó tẹ̀yẹ wọ ẹ̀sìn àkọ́kọ́ ní òdúró náà èso lówó àbá àkọ́mọ kéwù ní mí. ṣùgbọ́n tí àwa bí tí ọ̀rọ̀ yìí pé láti máa sọ wípé ọ̀dọ̀ àwọn mùsùlùmí kan lọ́wọ́ o ọ̀dọ̀ àwọn àfáà kan lọ́wọ́ o Mr. Muyideen ọ̀dọ̀ àfáà àwọn ẹ̀ gbé ẹ̀sọ́ gbogbo ayé kí wọ́n gbọ́. èmi Muyideen mi ò gbé lọ́dọ̀ àfáà kankan o mi ò gbé lọ́dọ̀ àfáà kankan. ẹnìkan ló fi yàrá kan bò mí láṣìírí pé kí n máa wọ̀sùn síbẹ̀ náà ibẹ̀ ni mò ń sùn tí mò ń gbé ìgbé lọ́dọ̀ àfáà kankan. kì í ṣe ọ̀dọ̀ mi bílẹ̀ gbé. kì í ṣe ọ̀dọ̀ àfáà kankan ni mò ń gbé ìgbé lọ́dọ̀ àfáà kankan. sọ eléyìí túmọ̀ sí pé Muyideen yìí Àgbàlá Gabriel yìí gbogbo ìjọba náà jẹ́ wá gbọ́ mo lè pè ní Mr. Muyideen nígbà míì mo lè pè ní Muyideen okò nígbà míì sẹ́wọ̀n pé olókìkí èèyàn ni éèjì rẹ̀ ó ti kàn sí gbogbo ayé àbúrò mi ni ní èjì tí mo gbọ́ yìí ó dédé èjì àbúrò mi ni so ìyẹn a fi yẹ̀wò láàrin ara wa ni Mr. Muyideen tí ẹ̀ ń wò yìí èmi o ní ń tọrọ sí mi èmi àlùjúwà jígi ni ń tọrọ sí mi lórí ọ̀rọ̀ rẹ̀ tí mo sì lè dúró níwájú Ọlọ́run jọ gbéra kìámọ̀ láti sọ pé Ọlọ́run ní tí wọ́n máa ń pa rẹ̀ rí nǹkan mẹ́ta ni mẹ́ta ahmed nǹkan mẹ́ta olóòrùn sí mi nípa rẹ̀ tí mo fi padà wá dìvẹ́lọ́pù interest nínú ẹ̀. nǹkan àkọ́kọ́ òun ni wípé nígbà tí ọ̀rọ̀ yẹn kọ́ ṣẹlẹ̀ àwọn kan sọ pé wèrè ni ọ̀yà wèrè kọ̀yà wèrè orí ẹ̀ pé orí ẹ̀ ò pé mo padà ní interest lórí pé sẹ́ni yìí sórí ẹ̀ pé àbórí ẹ̀ ò pé
ìyẹn jẹ́ kí n máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan interview tó ń ṣe. So mo ń gbọ́ àwọn interview rẹ̀, mo rí pé ọ̀rọ̀ rẹ̀ kò í ṣe wèrè. Ibi tẹ́mi ronú lọ tí mo fi ní interest ní aspect yẹn, ò ní wípé mo máa sọ ní jìnnà lónìí náà wípé poverty tó sì bá dà ìlàmú téèyàn ò bá rí jẹ lásìkò tó yẹ kó rí jẹ, téèyàn ò rí mu lásìkò tó yẹ kó rí mu, téèyàn ò rí ná lásìkò tó yẹ kó rí ná, téèyàn ò rí lò lásìkò tó yẹ kó rí lò, there will be an element of madness. Ìtọ́jọ́ máa ń bí pé àbíwèrè ń ṣe ọ́ ni ló wà náà rí nìyẹn. Torí pé an hungry man is an angry man. Ẹni tẹ́bí bá ń pa wọ́n ní onímọ̀ bínú òdì. Ìbínú wá rè bí ìwèrè lèyẹn ṣe máa ń ṣe. Tẹ́ ẹ̀ bá ń bínú. So Ànábì máa fẹsẹ̀ yẹn rinlẹ̀ wípé àwọn olùbọ́dọ́ bí jùnúùnù. Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ bínú báyìí pé ọkọ ń bínú sí àwọn àbí àwọn ń bínú sọ́kọ àbí bàbá ń bínú sọ́nà ọ̀bọ̀n ń bínú sí bàbá ọ̀bọ̀n rẹ̀ bínú sọ́rẹ̀. Jùnúùnù ní máa jọ bí ẹgbẹ́ wèrè lèyàn. Mo fi aspect yẹn wò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tí mò ń gbọ́, interview rẹ̀ tí mò ń gbọ́. Mo tún wò pé ok àwọn èèyàn kan tún lọ pé wá nígbà tí mo sọ pé lábẹ́nu mo ti sọ yẹn pé ọkùnrin yìí ṣe wèrè, accuracy wà nù ọ̀rọ̀ rẹ̀ yìí. Wọ́n tún lọ gbé fídíò kan, ẹnìkan tún send ẹ̀ sí mi. Gbogbo gbàyẹ mi ò sọ nǹkan lórí ẹ̀ o, mi ò kọ nǹkan lórí ẹ̀, mi ò lè sọ nǹkan lórí ẹ̀. Láàmì social media wà láàmì ngéyìá, mi ò sọ nǹkan, mi ò ní interest. But bọ́ọ̀lù yẹn ṣe ń trend yẹn, tẹ́mi wá rí pé interview bọ̀bọ̀ tí mò ń gbọ́ yìí kò jọ interview wèrè. Wọ́n bí léèrè ọ̀rọ̀, ó dẹ̀ ń sọ̀rọ̀ accurately. Ẹnìkan tó wá send clip kan sí mi. Clip yẹn ó jẹ́jọ́ tí wọ́n kọ́lé fún un. Tán sílé yẹn ó ń sùn lórí bẹ́ẹ̀dì gbáà, bẹ́ẹ̀dì mọ̀rẹ́ olómi tútù mọ̀rẹ́. Àwọn èèyàn ní ṣé kìí ṣe wèrè ló ń ṣe báyẹn. Mo tó wá gbé lórí, mo bá ẹni yẹn sọ̀rọ̀ pé ìyẹn ò sọ di wèrè nítorí pé èèyàn gẹ́gẹ́ téèyàn bá jẹun tó rí jẹun tó rí mu tó rí ná tó rí lò tó wá láàkì nǹkan kan tí èso owó, ìjọ tó bá rí nǹkan yẹn bí wèrè náà ló máa ṣe. Lápèjúwe ẹ̀yà sọ ẹni tó ń wọ́ ọmọ tó ń wẹ̀ ṣe problem rẹ̀, jíjẹ mímu kì í ṣe problem rẹ̀, níná lílò kì í ṣe problem rẹ̀, ọmọ ló ń wá. Kí ló fà á tí Yorùbá lẹ́kùn fi máa sọ wípé kọ́mẹ̀ dénìyàn tí wọ́n ọmọ kọ́ wa máa gbọ́mọ ẹran jó lọ́jà tí ó sì lọ gbọ́mọ ẹran jó. Àwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n bá rọmọ ẹran lẹ́yìn èèyàn tó pọ̀ sẹ́yìn tó fọ̀jà mú ẹran tó bá ṣe fídíò rẹ̀ lásìkò yẹn tí wọ́n bá ní ṣàánú ẹni yóò ó ti ya wèrè o sáyọ́ gbàpọ̀ ya wèrè àdúgbò nígbà. Tó ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Mr. Muyideen. Mr. Muyideen ó fọlọ́run sẹ́rí because ẹ rí pé àáfàá yẹn ó ní pé kó bẹ̀rù Ọlọ́run pé nǹkan tí ò bá ṣẹlẹ̀ kó má sọ nípa Pastor Gabriel Ademola Amusan. And then mo fẹ́ jẹ́ kí kinní kan yé wa o. Ẹ rí pé Mr. Muyideen kò gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó sì ń accept Pastor Gabriel gẹ́gẹ́ bí olóore ẹ̀ o because àwa èèyàn à ń tẹnubọ ọ̀rọ̀ yìí à ń tẹnubọ ọ̀rọ̀ yìí à ń tẹnubọ. Ẹ má jẹ́ ká sọ nǹkan tí ò bá ṣẹlẹ̀. Ẹ rí pé gbogbo update tá à ń fún yín ní tó ń ṣẹlẹ̀ ni là ń fún yín, bẹ́ẹ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ so ni à ń jẹ́ kí ẹ mọ̀. So nǹkan tí ò bá ṣẹlẹ̀ ń pa ọ̀rọ̀ ẹ jọ ẹ má há díẹ̀ sí. So à ń fọlọ́run bẹ̀ yín ni. So ohun tí ò bá ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ má jẹ́ ká ti bọ̀ because oríṣiríṣi nǹkan ni àti ń rí táwọn èèyàn ń sọ pa. Àwọn míì wọn wà after kí kinní yìí kó parí, wọn wà after kí ó tiẹ̀ die down rárá àtọ̀. And then nǹkan tí olúkálùkù bá ṣe ẹ jẹ́ ká rántí wípé Ọlọ́run padà máa judge wa. So ó jẹ́ nǹkan tí a fẹ́ fi tó yín létí. So ẹ má gbàgbé láti bá wa share, ẹ má gbàgbé láti bá wa share, ẹ má gbàgbé láti bá wa likes, ẹ má gbàgbé láti bá wa comment, ẹ dẹ̀ má gbàgbé láti bá wa subscribe. So we love you all. Thanks for watching.